àlejò wa ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé kí ni orúkọ yín? Orúkọ mi ni Femi Adeboye o ti dárúkọ mi náà tẹ́lẹ̀. Káì Femi Adeboye. mo lóògùn nìyẹn o, báwo ni orúkọ yín? Ó yà mí lẹ́nu. Lọ́jọ́ tí ẹ kọ́kọ́ gbọ́ pé Gbénga Adébóyè kú, báwo ló ṣe rí lára yín? A lè fẹ́ bára wa níjọ́ lórí ètò yìí, ṣùgbọ́n ìbéèrè yẹn náà ṣe kókó. Bẹ́ẹ̀ ṣe gbọ́ gbà kí lẹ kọ́kọ́ ṣe? Ní ọjọ́ yẹn ni mo kúrò lọ́dọ̀ wọn náà ní bí ìrọ̀lẹ́ àná. Mo ní mo sáré fẹ́ dé fáàmù mi ní Ìbàdàn, mo kúrò ní St. Nicholas Hospital. So àárọ̀ ọjọ́ kejì mo ní kí n tó máa lọ Èkó kí n kọ́kọ́ sáré fún àwọn adìẹ lóúnjẹ torí àwọn ọmọ tó wà ń bẹ̀. Ẹ̀mọ̀ téèyàn bá sí ń di nǹkan ẹ̀ ó máa ń wọlé díẹ̀díẹ̀. Mo bá sáré tètè lọ, mo ń fún adìẹ lóúnjẹ lọ́wọ́ ni bọ̀dá sọ́ọ̀sì pè mí wípé aláyé ti kú o. Mo kọ́kọ́ gbé oúnjẹ sílẹ̀, ibi tí mo sá gbé oúnjẹ, ibi tí mo sáfà adìẹ dé nìyẹn. So from there mo lọ sílé, mo dẹ̀ múra, mo dẹ̀ gbé Èkó straight. Ẹ̀yin gẹ́gẹ́ bí àbúrò Gbénga Adébóyè, kí ló kọ́kọ́ wá sọ́kàn yín? Bí wípé kó tó dìgbà yẹn náà, kó tó di ọjọ́ yẹn, condition tí mo fi wọ́n sí kí n tó kúrò ní Èkó ní St. Nicholas Hospital ó ti fi ń yé mi wípé bóyá náà ni ó wà encouraging. Bóyá ni wọ́n lè wúlà. Bóyá ẹ jẹ́ ká wá bọ́ sí So ẹ jẹ́ ká